ẹ̀yin èèyàn kí mo rí tí ì sọ fún yín àwọn ọkùnrin ti gbọ́n báyìí o àwọn ọkùnrin ti gbọ́n báyìí wọ́n ti gbọ́n bí asarun o wọ́n ti gbọ́n máa lọ báyìí kọ́ ló ń ṣàánú ni o àwọn ọkùnrin náà àṣírí ti tú pé bí ìgbà pé ẹlẹgbẹ́ bí obìnrin náà ni wọ́n géènì mọ́ọ̀chì náà pé kéèyàn fẹ́ èèyàn náà ni àsùnpọ̀ náà ti mọ̀ pé obìnrin marriage fi bẹ́ẹ̀ pé kò fi bẹ́ẹ̀ pé fún ọkùnrin ní ìsìn torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ti rí bí ìyá àgbà wọn ṣe ń treat àwọn bàbá àgbà so yá bá ní ìsìn so àwọn náà ti wá àwọn náà ti wọ́n ti ń yọwọ́ wọ́n ti ń yọsẹ̀ ní ìsìn náà ọkùnrin báyìí ní ìsìn àṣírí ti tú sí wọn lọ́hùn tú sí wọn lọ́wọ́ pé àlè àlékún náà gbogbo ìdààmú tí bàbá dààmú ìwà burúkú náà nìyàwó sí wọn so yá bá ní ìsìn so àwọn ọkùnrin náà ní ìsìn náà ti ń gbọ́n to the extent pé ní tí wọ́n bá yẹ kí wọ́n ṣe wọ́n mọ̀ dínkù sẹ́yìn wọ́n mọ̀ dínkù sẹ́yìn nílẹ̀ṣẹ̀ ràn bọ̀rọ̀ tí wọ́n pọ̀ yanturu tí wọn ò níyàwó why because wọ́n ti romi ròyẹ̀ fún wọ́n ti ro gbogbo bẹ̀rẹ̀ márùn-ún mọ́pin wọ́n ti rí i pé sèémù náà gbogbo ẹ̀ obìnrin náà ni ó padà jèrè gbogbo nǹkan dì kalẹ̀ ká mọ̀ purọ́ ká mọ̀ jalè sọkùnrin jèrè mọ́ọ̀chì náà pé báyà kínní ni so nǹkan tẹ́mi wá torí ẹ̀ ṣe fídíò ní sí pé ẹ̀yin ìyá ẹ dákun ẹ má bínú gbogbo ìwà burúkú tán gbogbo ẹ̀ṣẹ̀ tán bàbá àǹtí sẹ́yìn tẹ́ fi ń hùwà bú ẹ má bínú sí ẹ mọ́ torí the way bẹ́ ṣe ń treat àwọn bàbá ní ìsìn ń ti ń bá àwọn ọkùnrin lẹ́rù ń sì ń àfẹ́ ti young obìnrin ìsìn tí a bá ní ìsìn ǹtọ́ bá rápá lásán tó jàjà sọ pé òun fẹ́ yàwó gan náà wọn gan yóò romi ròyẹ̀ fún ni bí ṣe ń múlẹ̀ ní òníkàǹtì náà ò múlẹ̀ toró ti rò lẹ́mìí pé bá àwọn náà tó kúkú ṣe forí ṣe fọrùn ṣe náà ìwà burúkú náà ní padà àti bẹ́ẹ̀ fẹ́ wù sí bàbá so yẹn bá hùn so ìwà tán ìyá hùn wù ní ti wá àfẹ́ ti hàn generation ọmọ ọ̀sìn ẹ̀sìn mọ̀ pàwọ́ àsìn àgbàgbò ti ayé àtijọ́ wọn ni àgbàgbò àmọ́ àgbò tán gan gbọ́ gan gbà náà gan wọ́n ti ń fàdà gbé ètò rọ̀ lé hàn bàbá lórí so hàn ìyá tán ìyá fi ń jẹ bàbá ní ẹ̀sìn ń kó bọ̀ hàn mọ́ lọ́dún young brothers ń kó bọ̀ hàn mọ́ torí àṣírí ti tú sàn ọkùnrin lọ ní ìsìn pé marriage ò fi bẹ́ẹ̀ pé hàn obìnrin ní ọ̀padà jẹ gbogbo èrè rẹ̀ ṣe báyìí ní ìsìn so àwọn náà ti wá ń sún kì báyìí wọ́n ti ń sún kì báyìí so the only solution sí gbogbo ọ̀rọ̀ ni pé ní ẹ̀yin ìyá tẹ́ bá mọ̀ pé bàbá sẹ́yìn ẹ dákun ẹ má bínú sẹ́ mọ̀ wípé bàbá jẹ̀kọ́ tán ṣe làdárí jẹwé torí bẹ́ẹ̀ bàdárí jẹwé ní ìsìn ọmọ ní àfẹ́ẹ̀tì hàn sisters ní ìsìn torí gbogbo bùkátà sis responsibility sis tí bàbá tán ọkùnrin yẹn ń ṣe àwọn náà ti wá ń dín díẹ̀ kù torí bá wọn tí wọ́n kó gbogbo owó wọn tí wọ́n kó gbogbo pẹ́ńsàn tí wọ́n itọ́ ọmọ wọn padà dẹ̀yìn ọmọ nǹkan bàbá ní so ojú ọkùnrin náà ti wá sí ní ìsìn wọ́n ti wá lajú sálàsòdì báyìí náà ìsìn ìmorin tá a kọ sí gbẹ̀dù ìbáyìí náà ìsìn mo ṣe ní ká mú tọ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n wá mú tọ ìwá pé yà tí wọ́n ń fìyà jiyàn bàbá kí wọ́n mọ bí wọ́n ṣe ronú pìwàdà o ìgboro ọ̀rẹ́ rìn o àwọn ọkùnrin ti àṣírí ti tú sàn ọkùnrin lọ ní ìsìn pé mọ́ bá ti ṣe fẹ́ kú dàlẹ́ náà ẹsẹ̀ tán ti ṣẹ̀ látàyè 1910 ni wọ́n mọ̀ rántí ìgbà tán bá di pọ́n darúgbó tán gbà tí gbogbo ara bá ti dẹ̀ tí ọ̀bà ságbára mọ́ n ti ń ṣẹlẹ̀ báyìí present research ni mo ní wá sọ fún yín yóò báyìí nísìnyí o so ẹ̀yin ìyá bẹ́ẹ̀ bá ṣe bá ní dárí jiyàn bàbá tẹ́ mọ̀ ṣe dáadáa sí wọn tẹ́ gbàgbé gbogbo ọ̀rọ̀ àná torí ìyá tẹ́ fi ń jiyàn bàbá ní ìsìn ń ti ń àfẹ́ ti young sisters ní ìsìn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dìde lẹ̀ o brother ní ìsìn gan ògùn ògbójúbọ̀rọ̀ mọ̀ báyìí o wọn ò gbójúbọ̀rọ̀ mọ̀ kálukó ṣe normal o so yá bá ní ìsìn mo ní ń jáni tán ni o mo ní ń jáni tán ni o mo ní ń jáni tán ni o ó ṣúà o ṣé gbogbo ẹni tí wọ́n ti sẹ́yìn látàyè 1930 náà ṣé wọn ò tó kẹ́ gbàgbé gbogbo tí wọ́n sẹ́yìn náà ni mo béèrè wò ẹlòmíà lóhun òjèrè rẹ̀ gbogbo àwọn tẹ́ẹ̀bí náà ṣe ìsàrẹ̀ náà lẹ ti bí wọn ṣe àbẹ́rẹ́ ran ọmọ ṣe ẹ̀híán títì ni ẹ bá ran bàbá náà lẹ ti bí àwọn tí wọ́n ṣe pé kìnnìún àbíbò náà ni ẹ bá ní dárí jiyàn o torí ìyá tẹ́ fi ń jẹun ní ìsìn ń dìlé àwọn àǹtí tó yẹ káwọn ó ti ṣe kíni kí wọ́n ti settle because ẹ̀rù ti ń bọ̀ ọkùnrin gan báyìí ní ìsìn ẹ mọ̀ pé láyé àtijọ́ obìnrin lẹ̀rù wọn bá fi bá kíní àwọn ọkùnrin gan náà ń bẹ̀rù ní ìsìn pé káwọn ọmọ lọ gbégbèkúgbè tí wọ́n fi yà gan létà ń gbọ́ bá di wípé kò sàgbára mọ́ ẹ sì mọ̀ pé ńgbà náà gbogbo ọmọ ọ̀rà léra ń di obìnrin ni bàbá ni wọ́n sọ sí kolobo
gbogbo pension, gbogbo gratuity àbí èwo ni ìjọba máa ń san fún wọn. Gbogbo ẹ̀ ń bàbá ó sì ti ná lé àwọn ọmọ lórí, kò sí owó kankan mọ́ lọ́wọ́ bàbá. Àbí? Kí ni bàbá fẹ́ dánwò at that particular time? Bó ti jẹ́ nù o. Ẹ já ronú sí i. Ẹ ṣeun.